So quick one, guys. As a woman, if your husband should slap your mom while having an argument, what will you do? And as a man, if your wife should slap your mom in the course of an argument, what will you do? Nǹkan tí mo ń try láti sọ ni pé asobìnrin tí ọkọ ẹ tó bá gbá ìyá ẹ létí níbi tó ti ní argument, kí ló máa ṣe sí? Àti wípé ìwọ ọkọ náà tí ìyàwó ilé ẹ tó bá gbá ìyá ẹ létí níbi tó ti ní argument, kí ni nǹkan tó máa ṣe sí? Ẹ jẹ́ ká kọ́ra wa lọ́gbọ́n. Ẹ̀yin èèyàn wa, mo lérò pé ẹ ti wo fídíò DAYO AMUSA. Mo lérò pé ẹ ti wò ó láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Kí ni ẹ rò pé ó yẹ kí èèyàn ṣe tí ìyàwó rẹ̀ tí ó bá gbá ìyá ọkọ rẹ̀ létí, tàbí ọkọ ó gbá ìyá ìyàwó rẹ̀ létí? Kí ni ẹ rò pé ó yẹ kí a ṣe? Ẹ̀yin tí ẹ ní ìyàwó sílé àti ẹ̀yin tí ẹ ní ọkọ, kí ni ẹ rò pé ó yẹ kí a ṣe? Nǹkan tí ẹ bá lérò wípé ó yẹ ká ṣe nínú ọ̀rọ̀ yìí, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ẹ tẹ̀ sí comment section ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Ìwọ ìyàwó, ìjẹ́ o rò pé o máa kó ẹrù rẹ kúrò nílé ọkọ rẹ ni tí ọ̀rọ̀ yìí bá ṣẹlẹ̀? Tàbí ìwọ ọkọ, ìjẹ́ o rò pé o máa lé ìyàwó rẹ bọ́ síta tí irú ọ̀rọ̀ yìí tó bá ṣẹlẹ̀ sí sàkání rẹ? Nǹkan tí o bá rò pé o máa ṣe, ẹ kó tẹ̀ sí comment section ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wò yìí, ká tó máa lọ níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Ẹ má gbàgbé láti tẹ subscribe button kẹ́ tó máa lọ. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ rè. Ó dìgbà.